ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ egun alárí gẹ́gẹ́ báwọn àṣì máa ń sọ. ìlọ̀rọ̀ ló ti fẹ́ dà báyìí o fún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò inú-ìlú àná lórílẹ̀‐èdè yìí, Minister for Interior, tó sì tún jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí, ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, pẹ̀lú bí àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Center for Human Rights and Social Justice SHRSJ bá ṣe ti gbé ọ̀rọ̀ ìwádìí àsìkò tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun dìde, tí wọ́n sì ti mú ẹjọ́ ẹ̀ lọ sọ́dọ̀ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò olùbáṣubàṣu lórílẹ̀‐èdè yìí, ìyẹn Economic Financial Crime Commission EFCC. nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà ẹgbẹ́ Center for Human Rights and Social Justice Comrade Abiola Ganiyu nínú àtẹ̀jáde tó fi síta ètò tẹ iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ nínú ti jẹ́ kó di mọ̀ pé láàrin ọdún 2010 sọ́dún 2018 tí Arẹ́gbẹ́ṣọlá tó ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí gómìnà ni ló ṣe owó tó tó bí ẹgbẹ̀ta bílíọ̀nù náírà 600 billion naira ni ló ṣe báṣubàṣu tó sì ní gbogbo àwọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tó yẹ ká fi ṣe ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun láti dàgbàsókè ó ní Arẹ́gbẹ́ṣọlá ni ló ṣe báṣubàṣu. ẹgbẹ́ Center for Human Rights and Social Justice wá jẹ́ kó di mọ̀ pé kì í ṣe pé ọdún yìí làwọn ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀rọ̀ yìí dìde, wọ́n ní láti àsìkò ìjọba olóògbé Muhammadu Buhari nǹkan bí ọdún 2019 tí Arẹ́gbẹ́ṣọlá ṣẹ̀ṣẹ̀ kúrò lórí ipò òun làwọn ti gbé ọ̀rọ̀ náà dìde, táwọn sì fi ẹ̀rí àrídájú lórí bí Arẹ́gbẹ́ṣọlá bó ṣe ṣe àwọn owó náà báṣubàṣu táwọn fi ìdí ẹ̀ múlẹ̀. ṣùgbọ́n tán ní ìjọba Buhari tó kọjá wọ́n ń da gbogbo ọ̀rọ̀ náà nù ni tí wọ́n gbé ìgbésẹ̀ kankan lé lórí. ṣùgbọ́n báyìí wọ́n ní àwọn tó fẹ́ gbé ìgbésẹ̀ míì nígbà tí ìjọba tuntun míì tó ti wà lórí àlééfà, ilé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì ní àwọn fẹ́ kí wọ́n fi Arẹ́gbẹ́ṣọlá jófin nítorí pé ẹgbẹ̀ta bílíọ̀nù náírà 600 billion naira kì í ṣọmọdé owó. bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ pé àwọn kan wà nínú ìjọba Arẹ́gbẹ́ṣọlá nígbà náà, pàápàá ní tó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ Commissioner for Local Government and Chieftaincy Affairs Olúọmọkọ́lápọ̀ Álímì, wọ́n ní òun náà ó mà sí ọ̀rọ̀ yìí tó sì jẹ́ pé níṣe ni ariwo ńlá sọ nígbà tí ẹgbẹ́ Center for Human Rights and Social Justice tó gbé ìgbésẹ̀ yìí. nígbà tó ń fèsì, Olúọmọkọ́lápọ̀ Álímì tó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí, ó jẹ́ kó di mọ̀ pé bàbá ńlá òpùrọ́ lẹ́gbẹ́ Center for Human Rights and Social Justice olóhùn ò mọ̀ nǹkan kan nípa ẹ̀sùn tó fi kọ òun ò sì kó owó kankan jẹ lásìkò tó ń ṣe kọmíṣánná ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ lábẹ́ Arẹ́gbẹ́ṣọlá. ṣáà ní báyìí ọ̀pọ̀ èèyàn ènìyàn wò pé níbo lọ̀rọ̀ yóò já sí, ìyẹn bóyá àjọ EFCC wọn yóò pe Arẹ́gbẹ́ṣọlá tàbí kí wọ́n gbé lórí ẹ̀sùn tí ẹgbẹ́ Center for Human Rights and Social Justice tó ṣẹ̀ṣẹ̀ fi kàn yìí.